kábíyèsí o ní kí n kú ikú ọdún yìí o ikú ọdún yìí ṣe èyí kì í ṣe àṣemọ́ o àsìkò tí ẹyẹ kì í bí ẹyẹ eku eku aláboyún tọwọ́ làbòsùn mi fẹ́ mú àsìkò yìí kí mi ṣàlàyé ìhà tí ní ọ̀tún kọ sí a ọdún haúsá làárẹ̀ àmọ́ ọ̀nà ibi àbàmì gan ọ̀tún lè dàgbà sí àbàmì ọ̀tún náà ibi sí ìyàwó tilẹ̀ kọ́kọ́ fẹ́ ọ̀tún lè ti fẹ́ inú ìyáálé yèmí ilẹ̀ haúsá lè ti fẹ́ ìyèrè á àmọ́ láti bí igba ọdún làwùsá ti gbé ọ̀tún fún odidi igba ọdún ládẹ́ ìwí kì í sí ẹ̀rẹ̀kan tí láyọ̀ wí ìjà ṣẹlẹ̀ láàrin ìyá àlejò àti ìyàn onílé à ń ti gbà á mọ́ra ó wí bíbá ẹgbẹ́ ti júlé rẹ̀ á lọ a kì í níbi kankan sí lè ju ọ̀tún lọ kèdè síbi ayọ̀ lọ mọ́. so ọba dàbí ká sọ ní nàìjíríà ìlú tí nífẹ̀ẹ́ àlejò kì í ní kejì sí ọ̀tún èkìtì wọn ayọ̀ ṣe ní ìbàyàkẹ́ ó ṣe nílùú rẹ̀ àìkè síbi akẹ́ ọ lọ kì í síwá kẹ̀rẹ́ ó ṣe nílùú ọ̀tún èkìtì yàtọ̀ fún akẹ́ gbá olè láàrin rẹ̀ akẹ́ gbá oníjà akẹ́ gbá ní jàngbọ̀n àmọ́ lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo ìgbé àìláfíà àjọ ẹgbẹ́ ni ẹnkẹ́ ọmọwé haúsá rèé ní yorùbá rẹ̀ àfihàn sí ní alẹ́nu rẹ̀ ní ọmọwé bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ àlejò náà rèé bẹ́ẹ̀ bá kì í ṣe tinú ọkọ sí mi ní èsì ní ojú yìí kì í ṣẹlẹ̀ ọmọwé haúsá ni mi rèé torí gbogbo ọ̀rẹ́ mi pátápátá yorùbá náà tí bí mi ṣe sọ̀rọ̀ yìí wọ́n bá jáde ní sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi àjọ jẹun ní àjọ ìmúnú àwo kan ni so kì í sí wọn àyọ wímọ́ ní ọ̀tún ju pé kábíyèsí rẹ̀ ní agbára Ọlọ́run àsìkò tí gbogbo mèremère tí láì wá nílò ọ̀tún ọ̀rọ̀ ìgbé ọ̀tún olórí ti ní ọ̀tún ọ̀nà kìíní jẹ́ ọ̀tún ọ̀nà àánú ọ̀tún yẹn kìí ọ̀nà ìbá lè dànù gbogbo ìjà tí ní ṣẹlẹ̀ ní káàkiri Nàìjíríà ní agbára Ọlọ́run kìíní jẹ́ àárín rẹ̀ ina son amfani da wannan lokaci in ma mai girma sarki barka da zuwa tare da bakinka kuma ina so in fassara abin da na faɗi yanzu da Hausa shine cewar ina so da muku bayani yadda muke zaune tare da mutanen gari hakika iyayenmu ma an aka haife su babanmu ya rasu wata 5 da suka wuce May 29 Allah ya karbe shi to shi ma anan gari aka haife shi matar shi ma da ya fara hawa ta farko anan ya aure ta to mun riga mun zama ɗaya da su kuma tsakanin da Allah inda ana cewa Allah so a samu gurin da ake zaman lafiya to ma ka ce otun to an gama tsakanin da Allah ba sa ɗaukar mun kaman baki sun ɗauke mu matsayin ƴan uwa mun zama jini ɗaya ba za ma ka gane ba ko ka gane ɗan gida ba in ba irin wannan zalunci da aka muna ba ka gane cewa ma mu ƴan Hausawa ne saboda me saboda zaman lafiya da ke tsakanin mu kuma Allah ya sa mutanen tsakanin da Allah suna ƙaunar mu suna ƙaunar baki duk inda za mu je duk abin za mu yi na ci gaba suna tare da mu 100%. So shi sarki shi ya naɗa ne a matsayin sabon sarki akwai ma biki da za a yi na naɗin rawani January 15 kuma shi zai naɗa ni izinin ta'ala in Allah ya da zamu kawo muku takardar gayyata insha Allah Allah ya taimake mu Allah ya ba mu sa'a Allah ya sa kuma da ku gida lafiya Allah ya saka alkhairi mun gode da wannan karamawa da kuka mana. This is our bright star. The day I saw his CV I was excited because with his education, he'll be able to carry everybody along. And this is the kind of leader we are praying for. I told him, by the grace of God, we are going to link him up. We need somebody like this in the House of Representatives. We need somebody like this in the Senate of this country. He knows both sides. He can talk from two sides and make points and see that this country is indivisible. I tell people that the greatness of this country is because of the numbers. My background is economics. And I know that politics is a game of numbers. Economics is a game of numbers. The largest economies in the world are looking for people. China, India, even America is giving American lottery. Canada, they are looking for people. Because when you have people in a country, that is money. They will buy food, they will drink water, they will buy clothes, they will rent house, they will pay school fees. So it's money. Many business will grow. So we have of the faith that I believe in the Nigerian concept. And I pray that this country will get greater and greater. And relationships like this between Niger State, Ekiti State, Niger State will continue and will deepen. Blessed people will become traditional rulers. Because I always tell people here, traditional institution is service. We have come to serve the people. And it's government of the people, for the people, and with the people. The Hausa community in Northern, over 10,000.
We have tomatoes, wholesalers, cola nut wholesalers, and we live harmoniously. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.